wọ́n gbé ọmọ 13 years old wá bá yín ní studio yín wípé Okunrin Merin bá sùn ẹ fèsì ọmọ yẹn ẹ ń bú ọmọ yẹn ṣé wà okay irú adájọ́ akẹ́wò ni yín. Mo máa avoid àti já sọ̀rọ̀ àwọn èèyàn lórí social media but kì í ṣe irú eléyìí. Alhaji Oriyomi Jazat ẹ padà lọ sí school ẹ lọ kọ́ bó ṣe ń ṣe broadcasting ẹ padà lọ sí school kẹ lọ kọ́ nǹkan tó ń pè ní psychology ẹ padà lọ sí school kẹ lọ kọ́ bó ṣe ń kọ́ kẹ lọ ṣọkọ́ bó ṣe ń manage crisis. Ẹ bá mi tag Alhaji Oriyomi Jazat lórí Facebook ẹ jọ̀ọ́. I need people to really tag Oriyomi Jazat massively ní orí show yìí. Ẹ bá mi tag Alhaji massively on this show. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV níbi tá a ti máa ń fún yín ní ọ̀kan òjọ̀kan àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ káàkiri àgbáyé. Yorùbá Parapọ̀ TV kí la ní fún wa lénìí bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ níwájú ẹ̀ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún búburú kan ò ní ṣe yín búburú kan ò ní ṣe wá ẹ̀jẹ̀ máa bẹ́jù ọ̀hún bọ̀ kí la ní fún wa lénìí kí ló ṣẹlẹ̀. I'm not speaking English, please. I can't do this video in English. If you can't understand what I'm saying Yoruba, please park one side. Ẹ jọ̀ọ́, park one side. Alhaji Oriyomi Jazat, ẹ bọ́ síbí. Àníkà ni yín ẹ ń ṣèyàn. Ẹ ń ṣàbíamọ ní Nàìjíríà. Ẹ máa ń bayé ọmọ jẹ́ ni. That is why many of you are already messed up. Alhaji Oriyomi Jazat. I've never in my life felt this way in my life. On a post, mi ò rí post you can feel báyìí rí láyé mi. Ẹ gbé bá mi tag Oriyomi Jazat. Ẹ bá mi tag ẹ. Oriyomi Jazat, ibikíbi tẹ́ bá wà ẹ bọ́ síbí. So, ẹ káàárọ̀ everybody, I'm so sorry. I'm so sorry. Tí n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ó máa yé yín. Gbogbo abiyamọ tó dẹ̀ wà níbí tẹ́ bá jẹ́ abiyamọ gidi, then you will understand why I'm feeling this way. Tẹ́ bá jẹ́ abiyamọ gidi, ẹ máa understand why I'm feeling this way. Irú society wo ni society Nigeria? Irú society wo ni society Nigeria, God? I'm trying to hold my peace. I'm trying to hold my emotions. I'm trying to hold my emotions as a mother. I'm really trying. I'm really trying. Nigeria society. Yaro, why Yaro? I'm not speaking English, please. I can't do this video in English. If you can't understand what I'm saying Yoruba, please park one side. Ẹ jọ̀ọ́, park one side. Alhaji Oriyomi Jazat. Ẹ bọ́ síbí. Ẹ bá mi tag Alhaji Oriyomi Jazat lórí Facebook ẹ jọ̀ọ́. I need people to really tag Oriyomi Jazat massively ní orí show yìí. Ẹ bá mi tag Alhaji massively on this show. Ẹ bá mi tag wọn. Irú adájọ́ akẹ́wò ni yín. Mo máa avoid àti já sọ̀rọ̀ àwọn èèyàn lórí social media but kì í ṣe irú eléyìí. Alhaji Oriyomi Jazat ẹ padà lọ sí school. Ẹ lọ kọ́ bó ṣe ń ṣe broadcasting. Ẹ padà lọ sí school kẹ lọ kọ́ nǹkan tó ń pè ní psychology. Ẹ padà lọ sí school kẹ lọ kọ́ bó ṣe ń kọ́ kẹ lọ ṣọkọ́ bó ṣe ń manage crisis. Anything tó bá kan ọmọdé, anything tó bá kan minor, Abiamo lẹ pera yín náà, ẹ ń ṣe Abiamo Alhaji. Alhaji Jazat, ẹ kì í ṣe Abiamo. Yes, mo sọ gbogbo ẹnu mi gbé. Tó bá jẹ́ Abiamo ni, case show ẹ tí mo rí sìn, ò ní handle bó ṣe handle. Tó bá jẹ́ Abiamo, ò ní handle case yẹn bó ṣe handle. There is a case going on. I'm not joking. You can see my body already is boiling. I'm not joking. I am very serious. I am very serious. There is a case that is going on presently.
They are calling for justice for Ochananya Ogbanje, a 13-year-old girl, Toesheku. I mean, Tokuda 7 years ago. We are still calling for justice for that girl. We are asking that why are the perpetrators walking around freely? Alhaji Oriyomi and that. Video yín mi ò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́, but mo ní láti play káwọn èèyàn mọ̀ nǹkan tó ń ṣe mí. AGBA, wọ́n gbé ọmọ 13 years old wá bá yín ní studio yín. Wípé ọkùnrin mẹ́rin bá sùn. Ẹ fèsì ọmọ yẹn. Ẹ ń bú ọmọ yẹn. Ṣé wà okay? Mi fẹ́ sọ ọ̀rọ̀ àlùfàǹṣá bí ṣe ń sọ̀rọ̀ yìí. Mo fẹ́ hold ara mi. Alhaji ṣé wà okay? Wọ́n gbé ọmọ 13 years old wá sọ́dọ̀ yín. Wípé àwọn mẹ́rin bá sùn. Ẹ wá ń sọ̀rọ̀ kó parọ́ àbí kò parọ́. Ṣé nǹkan tó kàn nìyẹn? Àbáwọn olórí burúkú olórí ọmọ 13 years tó kú mọ́lẹ̀. Ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́. Oh no, mo ti ń gbọ́ nǹkan láyé mi. Mi ò gbọ́rú eléyìí rí. Mo ti ń gbọ́ ọ̀rọ̀ láyé mi ò gbọ́rú eléyìí rí. Gbogbo àwọn tó protect ọmọ nílùú yẹn dà níbo lẹ wà? Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ fún protection ọmọdé. Where are the people that are supposed to be protecting children in that country? Where are the people? Where is children protection in that country? Where are the children protection? Where's protection for our children? Why should Nigerian girls, minors, why will they be going through this? Just why? A father, this was what I wanted to discuss earlier today. I mean later today, but I couldn't just told it immediately I saw this. Where are the people that are supposed to be protecting children? Where are the laws to protect our girl children in that country? Alhaji Oriyomi and that. Ẹ fall hand me badly. Mo was so disappointed in you. The last time, bàbá àti màmá kan gbé ọ̀rọ̀ wá bá yín. Ọ̀rọ̀ lọ́rọ̀, ẹ mú bá ìyá yẹn, ẹ bú ìyá yẹn like crazy. Ẹ tí ẹ fẹ́ gbọ́ nǹkan kan pa ìyá yẹn. Àwọn èèyàn drag yín, but mo refuse àti gbé ẹnu mi kúrò. Ṣé ẹ rí mentality tẹ́ ní? Ẹ ní ọmọ kékèké lọ́wọ́. Ẹ fi wípé nǹkan tí Oriyomi Azat sọ lánàá yẹn wà okay. Ẹ ní ọmọ kékèké lọ́wọ́. Wọ́n ń bá àwọn ọmọ yín sùn lẹ́gbẹ̀ẹ́ abẹ́ yín. Àwọn ikọ̀ yín bá àwọn ọmọ yín sùn. Bàbá kan náà yìí mú. Ọmọ ọdún 2, ọmọ ọdún 4 náà ní bàbá wọn bá sùn. Tó wà ní police station. Wọ́n wá mú ọmọ ọdún 4, ọmọ ọdún 13. Àwọn ọkùnrin 4 wọ́n kà wọ́n lórí ẹ̀. Ẹ béèrè pé níbo ni ìyá wọn ọmọ yẹn wà. Ẹ béèrè pé níbo ni bàbá àwọn ọmọ yẹn wà. Mo dúpẹ́ ọlá olórí burúkú ni ẹ bó ṣe ní madam watch very well. Kúrò lórí page mi. Ẹ̀yin olórí burúkú enablers dédé. Ṣé ń gbọ́ lórí burúkú àwọn abiagba. Monsura tẹ́ ti ṣí èrè. But the child herself is not doing the right thing. Orí yín burú. Ẹ wá àwọn obìnrin tó pẹ̀lú àwọn lábíamọ. Orí yín burú. She's a 13-year-old for crying out loud. Ó máa parọ́ because kò ní fẹ́ kó lu òun. Ó di dandan kó parọ́. Àníkà ni yín ẹ̀ ń ṣèyàn. Ẹ ń ṣàbíamọ ní Nàìjíríà. Ẹ máa ń ba yí ọmọ jẹ́ ni. That is why many of you are already messed up. If you can think, ẹni sùúrù, mo ready yín. Any rubbish comment máa block yín dànù ni. Torí ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Ẹ kó ṣì yín kúrò lórí page mi. And that is why ìlú yẹn ò lè dá kì í ṣe pé tá bá ń sọ. Ṣé ẹ rí mentality tẹ́ ní? Because they are supposed to be protecting that girl. Ẹ wá mú ọmọ yẹn wá gbé sáàrin wọn. Ẹ gbé sáàrin àwọn abusers ẹ. Ẹ gbé ọmọ yẹn sí àárín àwọn abusers. I don't care bóyá ọmọ yẹn parọ́. I don't care bóyá ọmọ yẹn sọ nǹkan tí ó yẹ kó sọ. That girl is a minor. Ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè minor ni? Ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè minor? Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ bí. Kó o sì bẹ̀rù Ọlọ́run. Kí ló tó sọ nígbà tọkùnrin ìbọn lájọṣepọ̀? Ẹ sọ wípé tí n bá sọ pé máa kú. Iná lẹ́nìkejì náà sọ wípé wàá kú. Ẹnìkejì sọ pé wàá kú tó bá sọ. Ẹnìkejì náà sọ pé wàá kú tó bá sọ. Ṣé ń gbọ́? Ẹnìkejì sọ bẹ́ẹ̀. Kí làwọn sọ? Ẹ sọ wípé kí n má sọ. Ṣé ẹ ń gbọ́? Ó wà ókè sà.
àbóyún ní sí ọba yìí. Alhaji tún bí ọmọ 13 years ibi tí mo ti flare up gangan lélẹ̀ ṣó wà ókè ṣá àbóyún ló ń ṣe é bẹ́ẹ̀. And the men that slept with this girl, they are right there sitting at the table listening to everything. The girl is facing her abusers, looking at them, answering this kind of questions. Alhaji, ẹ lọ gbé microphone lẹ kẹ́ padà sí school. Ẹ lọ gbé microphone lẹ. I don't care whatever they say you've been doing before. On this particular one, ẹ mess up big time. Ẹ mess up big time. Sorry, to God me, I never lie. Never lie. To God me. So ní opportunity láti rí àwòtẹ́lẹ̀ rẹ̀ lọ́jọ́ yẹn. Lọ́pìá. Yeah, So ní opportunity láti rí àwòtẹ́lẹ̀ rẹ̀ lọ́jọ́ yẹn. Tọwọ́ sàlẹ̀. Kọ́lọ̀ wo ni? Penny pint white. Alhaji tún béèrè kọ́lọ̀ boxer tọkùnrin wọ̀ lọ́wọ́ ọmọ 13 years old. Ẹ máa gbọ́. Ó lágbára. Ti white. Ẹ̀gbọ́n àwọn èèyàn rẹ́rìn-ín bẹ́ẹ̀. Alex never did know me about boxer. Look at the ridicule they put that girl through. Just look at the shame. Victim shaming. Victim ridiculing. Asking a 13-year-old what is the color of the pants of the person that kerewa you. With the abuser, the perpetrator sitting right in front of the girl. Ẹ máa gbọ́ question tí Alhaji ń béèrè. Kí ni tó bá rí color pants ẹ̀ ṣó dáa mọ̀, kí ni color boxers ẹ̀. After asking pé kí ni color bed sheets. Fún ẹ̀yin tẹ́ pé ra yín lábíamọ tẹ́ ń sọ pé kí n má sọ̀rọ̀ tẹ́ fẹ́ bú mi lẹ́ẹ̀kan àbí tẹ́ dẹ̀ yín búya yín torí mi ti ẹ̀ wo kọ́mẹ́ǹtì mu. Tó ti rò mẹ́jọ ń gbà tí wọ́n sọ ni. Táwọn kọ́ àkútọ̀ bá sọ. Àwọn. Ẹ síbẹ̀ ni àkọ́kọ́ ni àbí ta lọ́kọ́ bọ̀ sùn náà méjèèjì. Èyí náà mò ń sọ ẹnì kínní kí ló tó sọ ń gbà tó bẹ́ẹ̀ sùn. Kò kàn wẹ́ kó sọ ni. Ẹ̀mí ló ti bẹ́ẹ̀ sùn. MEJI. Lẹ́ni bẹ́ẹ̀ sùn. Kẹ́ni tó bẹ́ẹ̀ sùn, ta ló ti bẹ́ẹ̀ sùn? Ẹnìkan kò bá mi sùn. Ẹni tó kọ́kọ́ bẹ́ẹ̀ sùn. Bẹ́ẹ̀. Ṣé wọn ló kọ́kọ́ bá sùn? Bẹ́ẹ̀ sàdá. Wọ́kọ́? Ṣàlàyé tiẹ̀ náà. Mi lè parọ́, mo pa sùn tó tọ̀, kì í dẹ́sẹ̀ méjì. Ẹ̀mẹ́rin ni mo lè parọ́. Bọ̀ ọ̀dẹ̀ tó bá pè mí mo ti fẹ́ jẹ́ mi ìgbà ní fẹ́ jẹ́. Ẹ̀mí ló pé. Ẹ̀mẹ́rin ni mi parọ́ ara yìí. Mi parọ́. Ó sórí bí ọmọ kékeré ṣe ní ẹlẹ́dàá rẹ̀. Tí mi ní ìgbà kan yan ọmọ kékeré jẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Ṣé ẹ̀ ń gbọ́? Ìwà nígbà ká yí ọmọ kékeré náà bàjẹ́. Torí tí ọmọ kékeré náà bá parọ́ má àgbàlagbà tó bá Ṣé jẹ ẹ̀ lọ. ń gbọ́? Orí àgbàlagbà yẹn náà da fún ọmọ kékeré yẹn. Ṣé ẹ̀ ń gbọ́? English teacher kílẹ̀ gbọ́. Ṣé mi ò kọ́ English, mi ò kọ́ any subject. Ẹ ṣe teacher. Mi ṣe teacher. Kí ni wọ́n ṣe tó káwọn ọmọ ọlọ́mọ abẹ́ kí? No, mi kọ́ mọ̀ kọ́ wọn lẹ́kọ́ mo ní school tí mo kọ́ wọn lọ pé kọ́ máa. Ẹ dákun kí ló dé tó kọ́ àwọn ọmọ lọ sùkúù kí? No, like. Like what? Tó fẹ́ gbára rẹ ní, o fẹ́ gbára rẹ báyìí. Like you just submit yourself to help them. Yes, no, ní any bad intention. Ooo, n ò sọ pé o ní bad intention. Kí ló ń ṣe? What are you doing for living? I'm into gas business. I'm selling gas. I'm refilling gas. O wá ń gbé ládùúgbò yẹn. Bẹ́ẹ̀ni. O wá jẹ́ bí àwọn ọ̀bọ̀dá àdúgbò tó máa ń wíṣ àwọn ọmọ àdúgbò well láti tọ́ wọn sọ́nà ẹ̀sìn lé kí wọ́n wá sí lórí bẹ́ẹ̀dì rẹ̀. In fact, n tó ń sọ nísàlẹ̀ ọ̀tọ̀ ní tó ń sọ ó ní èmi mo rí kùn pé èmi mo dìfẹ́jì òun náà rí sẹ́yìn another story. Ìjà náà tún lọ ní. Ṣé ń gbọ́? I never touch her for once. Níwájú ọmọ yẹn. I never touch her for once. Tí Aminu ló wọnú yàrá rẹ̀ tó jókòó tí ọ. That is the first day àti ọjọ́ tí ó wá pé òun ò sí lẹ́sìn mọ́. I think that is the time to wá sí ọ̀rọ̀. Aminu ló bá ní àjọṣepọ̀. Sọ̀rọ̀ sókè. Ẹ̀mẹ́rin ni sàn. Ẹ̀mẹ́rin. Ọmọ Nàìjíríà, ọmọbìnrin tí wọ́n ń pè ní kílókọ̀ rẹ̀, Rọ̀fíà yìí, Ọlọ́run ni ó ṣàánú wa pẹ̀lú irọ́ o. Ṣé ẹ̀ ń gbọ́? Ọlọ́run ni ó parọ́ dáadáa. Ṣé ẹ̀ ń gbọ́? Ó Alhaji. parọ́ dáadáa. Alhaji. Wà ní pé. Alhaji. Mo respect yín, mi ìdẹ́ ń búyàn bẹ́ẹ̀ yẹn lórí social media. Àwọn olórí burúkú lọmọ Nàìjíríà tó ń bá tẹ́tí sí yín. Ọmọ Nàìjíríà tó bá pàtẹ́wọ́ fún yín pẹ̀lú ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ̀ ń sọ pé ọmọ Nàìjíríà. Ṣé ń gbọ́ irọ́? Alhaji. Ọmọ 13 years lásán. A sọ̀rọ̀ ọmọ 18 years. A sọ̀rọ̀ ọmọ 20 years tó ti gbọ́n. Ọmọ 13 years is a serious minor.
ẹ jọ̀ọ́ àwọn child protector lórí ní Nàìjíríà ẹ bá wa pé Oriyomi ẹ bá wa dá padà sí school ẹ bá wa lọ kọ́ wọ́n ṣe handle kéèsì báyìí nobody in a normal society ẹ lè ládùn ní today yes mo tún dé because majority our people ẹ wà backward kò dẹ̀ kan bẹ́ẹ̀ ṣe travel tó ẹ wà so backward nobody in a sane society ló máa gbé ẹni tó abuse tó máa gbé síwájú abuser ẹ̀ not one abuser not two not three 4 abusers ọmọ 13 years old ó wá face àwọn abuser 4 àgbàlagbà ẹ wá ń question ẹ níwájú àwọn ọmọ yẹn ẹ tún wá ń sọ pé ó ń parọ́ aláàjì ṣé ẹ mọ̀kọ́ tó ń pè wípé ọmọ 13 years old kò ní power of consent láti consent anything tó bá ṣe yes tí àgbàlagbà ṣe kíní yẹn àgbàlagbà yẹn náà máa mú responsible ẹ wá ń bú ọmọ yẹn ẹ wá ń búlì ọmọ 13 years old yẹn mi ò mọ̀ wọ́n rí mi ò rojú ẹ̀ but this is highly unacceptable. ẹ ń ṣe òbí ni gbogbo ẹ̀yin tẹ́ bá pàtẹ́wọ́ fún nǹkan báyìí ẹ lọ́mọbìnrin lọ́wọ́ ni ẹ wá gbé ọmọ 13 years old sí àárín àgbàlagbà ọkùnrin 4 géńdé balẹ̀lẹ̀ kó fèsì wọn kọ́mọ yẹn fèsì wọn ẹ tí wá ń sọ wípé ọmọ Nàìjíríà ṣe rí pé onírọ́ lọmọ yìí onírọ́ kí lẹ fẹ́ kọ́mọ yẹn sọ ọmọ wà nínú ẹ̀rù ọmọ wà láàrin ẹ̀rù ó wà láàrin àwọn ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn tó ń sọ̀rọ̀ kò sí tí ò lè bí ọmọ yìí lọ́mọ ẹ wá fẹ́ kí ọmọ yìí kó wá sọ pé báyìí lọ́ọ́ ṣe rí ọmọ 13 years kó sọ wípé lóòótọ́ wọ́n ti ń bá òun sùn tipẹ́ irú ìlú wo ni Nàìjíríà torí Ọlọ́run ṣáwọn ìjọba wa ẹ̀ kàn ń gba owó sápò gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ṣe òótọ́ tó yẹ kẹ́ dúró fún àwọn ọmọ wa abájọ an average Nigeria kan tó pé 20 kan tó pé 18 wọ́n ti mọ̀ nǹkan tó ń pè lóko wọ́n ti mọ̀ nǹkan tó ń pè lóríṣiríṣi ibi tó ti ń thrive nìyẹn nígbà tó jẹ́ wípé at a very tender age tí ò yẹ kán súnmọ́ mọ́ wọ́n ń súnmọ́ ọmọdé ní Nigeria and we have counted it normal if people can come on social media and say how old is that girl she is 14 years oh she go don know that thing tey ọmọ 14 years yẹ kó ti mọ̀ sá that thing tey only in Nigerian society tó bá mọ̀ tey gan nobody should say it out kó jẹ́ nǹkan ìdùnnú kẹsọ́ síta it's not a thing of pride mi láwọn ọmọ tí wọn náà ṣe ń bí ṣùgbọ́n tó bá gbá ẹni tó bá ọmọ yẹn sùn mú àfi kán ya má rí àfi káwọn òbí ẹ̀ má mọ̀ wípé wọ́n bá àwọn ọmọ àwọn sùn ẹni yẹn máa pẹ́ lọ́wọ́n òbí ẹ̀ bọ àfi kán ya má mọ̀ rárá ẹ wá gbé ọmọ sórí national TV lórí international TV tí gbogbo àgbáyé ń wò ẹ bá cover ojú ẹ̀ à ń gbọ́ ohun ẹ̀ is a trauma to some of us as a parent is a trauma for some of us as a parent kẹ́ gbé ọmọ 13 years old kẹ́ gbé sórí social media ó wrong ethically ó wrong ethically ó wrong morally ó wrong in every angle. oníbẹ̀ẹ́sẹ̀ yìí òun ni wọ́n gbé wá látàárọ̀ pípé ọba rọ̀fìyà alájọṣepọ̀ inú tẹ́ẹ̀sì tá a ṣe ó fi hàn wá pé ó ló di fúláwà òun ni ó fi hàn pé wọ́n ṣẹ̀ di fúláwà rọ̀fìyà tá a wá. wọ́n di fúláwà yìí wọn ò ṣẹ̀ṣẹ̀ di fúláwà yìí for the fact wípé ìkànnì wọn tiẹ̀ ti sọ pé òun bá sùn aláàjì ṣé ó yẹ kán di fúláwà ọmọ 13 years ó já wọn ni kò já wọn ni ṣé ó yẹ kán di fúláwà ọmọ 13 years aláàjì ẹ traumatize mi o gẹ́gẹ́ bí òbí ti sí tẹ́lẹ̀ lágbàdà lọ́sọ́dọ̀ ọkùnrin ẹlẹ́ẹ̀mẹ́rin rọ̀fíà òpilẹ̀ mẹ́sàn pé ọkùnrin kan bẹ tọ́jẹ́ lẹ́ẹ̀mẹ́rin ó sọ pé máa yí sẹ́ẹ̀ di fúláwà òun ni àbí tó sọ kọ́hún kí ló dé tó sọ bẹ́ẹ̀ ṣé wọ́n kọ́hún sọ̀rọ̀ kí ló dé tó sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé irú àkókò nù tẹ̀lé mi ká lọ bẹ́ẹ̀dì tí ń bẹ yàrá ọkùnrin irú aṣọ kọ́lọ̀ aṣọ náà tẹ́ bẹ̀. white àti brown. white àti brown. Look at the question Alhaji is asking this girl. White àti brown ni wọ́n bá ń bẹ̀. Ó ní black tí wọ́n fi sílà síbẹ̀. White wà ń bẹ̀. White àti brown. Nínú yàrá máa yẹn lọ́jọ́ tí ó bọ́ lájọṣepọ̀ sọ mọ̀ pé ìgbà àkọ́kọ́ ni ó fọ́ sẹ́ni ìgbà àkọ́kọ́ ni pé tọkùnrin ọ̀kọ̀ọ̀kọ̀ bọ́ lájọṣepọ̀ ìgbà àkọ́kọ́ ni bẹ́ẹ̀ kí ló ní. Ìgbà kejì. Ìgbà kejì ni. Eléyìí ti ṣẹlẹ̀ mẹ́rin.
Ṣẹ́ngbọ́. So mi ìpè ọkùnrin kejì ni. Look at questions. Ta lọkùnrin àkọ́kọ́ gan nínú ayé nínú life ẹ̀? Àwọn náà. Ẹni. Bẹ́ẹ̀. Bó o máa ṣe gbà yẹn gbọ́? Nígbà tó sọ pé ẹni náà ní tẹ́lẹ̀ tá a padà mi lè jáde. Já mi lóhùn, má parọ́ fún mi. Eléyìí lóhùn ọ̀bọ nílé. Ọjọ́ yẹn lọ́sùn tí tọba mi ní nǹkan kan tí mo lọ lé tó yàtọ̀ padà pé tó sọ wípé sífẹ́ jìn ni mo sọ pé yẹn wọ́n á sọ wípé ìjọ táwọn sí àwọn ọ̀rẹ́ jẹ́ mo sọ fún wọn wípé mo rí o pé mi ẹ jẹ́ ìjọ náà. Ṣé ń gbọ́ questions? Ó ní tó sọ pé kò ń ṣe fẹ́ ṣe. Aláàjì mi parọ́ kì í ṣe fẹ́ jù mí bá mi lọ́rọ̀ parọ́. Ó trauma rẹ̀ délé náà wá. Ṣé ń gbọ́ questions? Kí ni kọ́lọ̀ bẹ́ẹ̀ jẹ? Aṣọ bẹ́ẹ̀ jẹ? Blue and white. Blue and white. Ó sì gẹ́tì náà white wá. Mi ò rírú eléyìí. Alhaji wa ń sọ fún ọmọ yẹn kó máa identify bẹ́ẹ̀dì wọn bó ṣe rí àti bẹ́ẹ̀ṣíìtì. Alhaji. Kẹgbẹ́ ọmọ, I don't care kó má sẹ́ni tó fún lóyún nínú àwọn pípù yẹn. For the fact wípé wọ́n fún ní oyún, ó yẹ kẹ́ gbé síbì kan kẹ́ tọ́jú ẹ̀ kó wá farabalẹ̀ sẹ́ni tó bá òun sùn kó ń ṣe nǹkan tẹ́ ṣe fọ́mọ yìí. Ẹ lọ kọ́ bó ṣe ń ṣe irú iṣẹ́ báyìí tẹ́ ẹ bá mọ̀ ń pẹ́. Iṣẹ́ ọmọdé iṣẹ́ ẹlẹgẹ́ ni. Iṣẹ́ ọmọdé iṣẹ́ ẹlẹgẹ́ ni. Ọmọ 13 years lóyún. Yes, she's pregnant. Ẹ tún wá gbé síwájú àwọn tó ń abuse ẹ̀. Ìkan jẹ́wọ́ náà. Tí ò bá èèyàn kan sọ pé kò sẹ́ni tó fún lóyún nínú gbogbo wọn, bọ̀ àwọn tó ń bá sùn wà nínú wọn. Àbí wọn sí ńbẹ̀? Àwọn tó ń bá sùn ní wà nínú wọn náà. I don't care how it end. This is a very bad job. Ẹ jọ̀ọ́ ẹ má ṣerú ẹ̀ mọ́. Ẹ má traumatize wa. Ẹ má traumatize wa pẹ̀lú irú show báyìí. This is a show tí ò make sense. Ọmọ 13 years. 13 years. We are not talking of 20. We are not talking of 18. 20 were of age. Àwọn parents ọmọ yẹn ló yẹ kẹ́ pè. Even if you want to talk on social media. Ẹ pè àwọn parents ọmọ yẹn. Àwọn ló yẹ kán sọ̀rọ̀. Kán ṣàlàyé. Ọmọ yẹn máa mú òun sí corner. Kò yẹ kó tiẹ̀ rí kankan nínú wọn. Tó bá jẹ́ máa rí wọn, ibi tó ti máa wò wọ́n, kò ń ṣe ibi táwọn people yẹn ti máa rí. Ẹ tún wá ń bu níbẹ̀. Bóyá blue ló fẹ́ pè tó fi pé brown. Èwo náà fi fàlà sí? Blue wọ́n fi fàlà sí. White gangan ni kọ́lọ̀ rẹ̀. Red ló fi fàlà sí, òun ní white náà. Bóyá red ló fẹ́ pè tó fi pé brown. Talent tó sájáde ẹjọ́ tó lóòṣe tó fẹ́ gún ẹ̀ tó fẹ́ sí ẹ̀. Níjọ́ tọ́sí. Talent tó. Mọ́mí ẹ̀gbẹ́ ni. Ta ni mọ́mí yẹn? Anybody sájáde just lying. Because earlier when he paid she was lying. I don't know, need bad intention. Àwọn tí mi ti ń ṣé wọn náà wà òkè sá? Wọ́n tún rẹ́rìn. Sájáde ó tún sọ kàmí. Ẹ jọ̀ọ́, àbí drama náà máa ń ṣe níbẹ̀ yẹn ni because wọ́n tún rẹ́rìn. Wọ́n tún rẹ́rìn. Ẹ ráwọn guys yẹn tún rẹ́rìn. God. Àwa ń sọ wípé abuse pọ̀ ní society wa. Enabling lélẹ́yìí. Wọ́n tún rẹ́rìn. I don't care. Tọ́n bá sọ wípé wọ́n pàpà gbé lọ sẹ́wọ̀n. I don't care. Wọ́n mess up big time. Wọ́n dẹ̀ ti damage ọmọ yẹn mọ́. Wọ́n ti damage ọmọ yẹn mọ́. Tí wọ́n ní kọ́ mọ̀ sí. Tí wọ́n ní ọmọ sí. Owó tó ló transfer àpò kílódé tó transfer àpò. Owó tó ló kílódé tó promise ẹ̀kọ́ fún lówó. Kílódé tó wà. Kílódé tó kọ́kọ́ promise ẹ̀kọ́ wà fún lówó yẹn. Owó kí ni. Ó ní ìfẹ́ sanwó common entrance. She called me. Ẹ̀yà ni máa kí àwọn èèyàn gbọ́. Ó lóun fẹ́ sanwó kí ni. Ó pè mí ń jẹ́ ìfún ìfẹ́ sanwó common entrance. Ọwọ́ ni wà fún. Bẹ́ẹ̀ni. Why? No, reason pé. Why? From those doing my own, that's why. Why? How many people ló ti sanwó common entrance yẹn ládùúgbò tó lè kó jáde báyìí? Tọ́jọ́ ọkùnrin àbí tọ́jọ́ obìnrin bíi tiẹ̀ tó ti san common entrance wọn. At least I have like 5 of them. Tí mo ṣe sanwó wáyé kíkan. O ò dẹ̀ bá wọn sùn. Ṣé ń gbọ́ ṣe? Never. Ọmọ 4 years. Tí mo bá pè yẹn márùn jáde ládùúgbò yẹn, mélòó ló lè jẹ́rìí ẹ̀? Wípé rárá ni ọkùnrin yẹn ò ṣe yẹn bẹ́ẹ̀. Àwọn èèyàn wà dáadáa.
ọmọ tí mo sanwó lẹ́sìn tó ń jọ sanwó lẹ́sìn ẹ̀yà 4 years ní bẹ́ẹ̀ 8 years níwọ̀n bẹ́ẹ̀ tó ń jọkùnrin not girls kì í ṣe obìnrin nìkan àwọn ọkùnrin wà ń bẹ ọmọ kékeré wà ń bẹ ọmọ 8 years wà ń bẹ. 8 years wà ń bẹ 8 years wà ń bẹ. I don't know why I don't want to trust you. I never did it. I did not do anything like that. Are you sure? I have no touch her like to God who made me. I never touch her. I never touch her for once. Because more implication to one day. And that is it because of the implication that you refuse to say the truth? No, at all. That's why I didn't touch her. That is why I did not touch her. You wanted to touch her? No. It was because of the implication? No, because I never had the intention of touching her. I never did. Why did you withdraw from touching her? I don't have intention. I don't have intention initially. I don't have it in touching her. I'm just doing my own life. I don't know my Java for you. Oh, my God, see, like, my father. Java, Oba ti ṣe. But my dear, anybody more rara. No, my just by my anybody more rara. But my anybody more. But I was just doing it for God. Irú yín pọ̀. Ọkọ yín bọ́ ọmọ yín sùn ẹ dẹ̀ mọ̀ gan. Many ẹ mọ̀ after all nìkan nu yín lọkọ bá ọmọ ẹ̀ sùn títí tọ́mọ fi lọ pa rẹ̀. Àbí nígbà tí àkọ́bí pa rẹ̀ ó tún mú àwọn àbúrò mẹ́tẹ̀ẹ̀ta yòókù ó bẹ̀rẹ̀ sí í bá wọn sùn ìyá wọn dẹ̀ mọ̀ èwo la rírí Nàìjíríà rí bó ṣe rí ni inú kan tínú mi dẹ̀ ṣe jù nìyẹn many of ọkùnrin yín àwọn ọkọ yín àtàwọn àbúrò yín ẹ̀gbọ́n yín wọ́n wà ní UKJ wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tán ti tì wọ́n mọ́ bẹ́ẹ̀ lórí child molestation kan máa lọ bọ́mọ kéékèèké kan máa lọ toast ẹ̀ wọ́n tiẹ̀ tí ì bá wọn sùn o wọ́n ì bá wọn sùn wọ́n ká wọn mú pọ́n toast ọmọ yẹn ni wọ́n toast àwọn ọmọ yẹn ni wọ́n dẹ̀ gbá wọn mú pé irú ẹ̀yin yìí ẹ̀yẹ láwùjọ wọ́n dẹ̀ tì wọ́n mọ́lé àwọn ọmọ tọ́rọ̀ dẹ̀ ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó máa rójú wọn débi pá gbóhùn àwọn ọmọ yẹn Alhaji wá gbé ọmọ 13 years old ẹ wá gbé sáàárín àwọn àgbàlagbà tó ń bá a sùn ìkọ́ntúlẹ̀mẹ́rin lòún bá a sùn ọmọ 13 Alhaji ọmọ òkókó ọmọ 13 years old mọ̀ túmọ̀ minor ni ẹ kàwé ẹ ṣáà sọ òyìnbó níwọ̀nba ọmọ 13 years old wọ́n wá ń confam fún yín right there lójú ọmọ yẹn ẹ wá ń béèrè kí ni boxer kọ́lọ̀ boxer kí ni kọ́lọ̀ bedsheet ṣé yellow ni àbí brown kí ni boxer tán wọ̀ ṣé dúdú ni àbí funfun àná àwọn obìnrin kan dẹ̀ ló òkè àlórí yín burú wèrè ló pọ̀ nù gbogbo yín wèrè ló pọ̀ jù nù ẹ̀yin tẹ̀sán kó wà òkè. I don't have boxer. You don't have boxer? Yes, sir. I don't have it. Oh, see there, man. Right now, I don't get it. I don't used to get it. Oh, tell me, girl. No, wow. No, bonny. Ọlọ́run kí wọ́n tó ló bá di òun yẹn. Ṣòkòtò nìkan yẹn náà tó dé ibi orúnkún. Wọ́n tún fèsì ọmọ yẹn ní ṣòkòtò nìkan náà wọ̀ tó débi orúnkún wọn. Olórí burúkú ọmọkùnrin wá say she's a fucking liar, she's a fucking liar. Olùṣí ẹ̀ tún sọ pé fucking liar lọ́mọ yẹn. Kí lẹ fẹ́ kó sọ? Ọmọ tó wà nínú ìbẹ̀rù, ọmọ tó àyè ń já, ọmọ tó ká pé at that age ó ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe. What were you expecting her to say? Tó dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ló mọ abuse tọmọ yẹn ti go through tó fi donírọ́. Ọmọ òun dédé parọ́, oh yes. Ọmọ kékeré òun dédé parọ́, ọmọ kékeré ló innocent jù. Tẹ́ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ nǹkan ọmọdé ni kẹ́ béèrè ṣùgbọ́n ọmọdé tó ti abuse tó ti brutalize ayé ẹ̀ wọ́n máa expert pa nínú irọ́ àwọn ọmọ tó ti brutalize ayé wọn tó ti lù wọ́n lálùbami tó bá jẹ́ little mistake náà ṣe ìgbájú náà máa fúnra ọmọ bẹ́ẹ̀ yẹn tọmọ yẹn bá ṣe nǹkan tí ò dáa gan tó bá rò pọ́n máa lòun sí á parọ́ ọmọ rẹ̀ á ní pé òun kọ́ lòun ṣe o nǹkan tó dẹ̀ ṣe yẹn dáa ìbẹ̀rù ò ní jẹ́ kó sọ òótọ́ ọ̀rọ̀ Alhaji àwọn tó yẹ kẹ́ hold responsible àwọn olórí burúkú tó kàn fáńpá wọn bá sùn àti ẹni yòówù tó bá fún lóyún ọmọ gan lè má mọ àwọn tó ń fóun lóyún because bóyá wọ́n pọ̀ ládùúgbò wọn tó ń bá sùn ọjọ́ wo ni mo sọ story àwọn ọmọ kan tí àwọn máa ń gbélé tó máa lọ́bi iṣẹ́ few days ago on my show sorry my Yoruba non-Yoruba speakers o the person I'm doing the show for is a Yoruba man to make it go so that I can get my message àwọn ọmọ yẹn bí àwọn ṣe máa fi wọ́n sílẹ̀ nìyẹn ká láwọn ọmọ yẹn náà bóyá ọ̀dẹ̀ ti ṣẹ́yún several times káná lóyún wọn ò lè sọ pé èèyàn kan báyìí ló lóyún ló fáwọn lóyún torí kò sí ẹni tí òun kó wọn mọ́lẹ̀ ládùúgbò ìyá wọn máa kó wọn lẹ̀ ó ti lọ ń tiẹ̀ ni
ó máa kó wọn lẹ̀ sorry Batabutu ó máa lọ ní ìyá àwọn ọmọ yẹn ìyá ọmọ yìí wà ń bẹ̀ ẹ kó àwọn ìyá ẹ̀kẹ́ ní kọ́kọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọwọ́ ìyá àti bàbá tó bí ó lórí burúkú ni wọ́n fẹ́ lọ́mọ yẹn woefully torí iṣẹ́ wọn ni láti tọ́jú ọmọ yẹn láti protect ẹ̀ ẹni tí ò bá lè tọ́jú ọmọ kó má bímọ ẹni tí ò bá ráyè fọ́mọ kó má bímọ ní ìlú táwa wà yìí tó bá bímọ tó fọ́mọ ẹ tàràkà ìwọ ló máa lọ sẹ́wọ̀n wàá lọ sẹ́wọ̀n for the fact kó fọ́mọ ẹ tàràkà tí nǹkan bá ṣe ọmọ yẹn in the process. ṣebí Naija kan náà múlẹ̀ níjọ́ mẹ́ta yìí kí ló ṣẹlẹ̀ ó fi ọmọ sínú mọ́tò ó lọ ṣiṣẹ́ kó tó bọ̀ tọmọ ó ti gbẹ́mìí mì ó wà lẹ́wọ̀n bá ṣe ń sọ̀rọ̀ yìí ó wà ní I'm not watching nothing I am not watching nothing. This is wrong in all totality. I don't care what he has been doing before. Don't tell me to go and watch anything. Kí ló dé tí Alhaji ò kó àwọn parents ẹ̀ wá tó jí ọmọ náà bẹ̀rẹ̀ sí question tó ń bú báyìí tó ń bully. This is nothing but bully. Òun lẹ ti gbọ́ òun o lẹ́nu ẹni tó sọ̀rọ̀ yìí ẹ gbọ́ bí wọ́n ṣe yànnàná àwọn ọ̀rọ̀ ọ̀hún débi pé gbogbo ń tá ò tí ì mọ̀ pátápátá òun náà láti fi yé wa báyìí nítorí pé n tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ kọ sẹ́lòmíì bí ìlú gángan ni mo ṣe máa ń sọ fún wa wípé bí nǹkan ṣe rí lákà ọ̀dọ̀ ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tọ́ ìkànnì tí ẹ̀ ń wò yìí ó náà ní Yorùbá Parapọ̀ TV ojú tẹ́ ẹ fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ o etí tẹ́ ẹ sì fi ń gbọ́ wa etí ọ̀hún ò ní dì. bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ̀ yín wò wá abẹ́ àti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ níwájú ẹ̀ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún búburú kan ò ní ṣe yín búburú kan ò ní ṣe wá ire o ire kàbí. àtìrẹ́tìrẹ́ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtìrẹ́tìrẹ́ o ọmọ aláṣẹ dìde àtìrẹ́tìrẹ́ o àtìrẹ́tìrẹ́ o ọmọ aláṣẹ dìde ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí ká lè mọ bí táyé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.